Allahu Akbar. ẹ jẹ́ wá sọ pé lọ́lá Kùránì bá mi fagilé lọ́lá Kùránì bá mi fagilé gbogbo kòtòkòtò ayé mi lọ́lá Kùránì bá mi fagilé. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أنا يا مولاي حتى ذكرتني وسميتني عبدا وشرفتني قدرا وصليت ألفا ثم سلمت مثلها وصليت ألفا ثم سلمت مثلها على أحمد من جاهل الدين حاميا على أحمد من جاهل الدين حاميا سلام على طه وياسين والدعاء سلام على البدر مسمى محمدا إلهي بمحيي الدين مولى العناية تفضل علينا بالرضا والكرامة سترت عيوبي كلها عن عيونهم وألبسني ثوبا جميلا من الستر يظنون بي خيرا فما بي من خير ولكنني عبد ظلوم كما تدري ولكنني عبد ظلوم كما تدري. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله الذي فضلنا بدينه وأدانا إلى صراط المستقيم نحمد الله ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم سيدنا محمدا صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد أدوك فلوم الحمد لله أجادا وقنا دلدا الحمد لله رب العالمين أني أني تيالي دوك فنجلون لو جل وعلا تعالوا سوالوري الله تعالوا تنلي سوانيكا الله ọba àdẹ̀ra sì ni ọba àdẹ̀rùn ni o Allah ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ òun ló sọ pé iná òhù wàdàhákà ọlọ́ba apanilẹ́kún panilẹ́rìn lòun Allah bá a bá pa yín lẹ́rìn ẹ dúpẹ́ fún wa
bá a bá tún pa yín lẹ́kún kò síbi ẹ̀ tún sá sí abẹ́ ọpẹ́ náà lẹ́ sá sí torí ẹ padà sọ pé bẹ́ẹ̀ yìí ò ṣe èmi ò ṣe. omi ọmọ ṣe kí ni ọ̀wá tún wá ṣe lọ́dọ̀ ẹni tí ilé rẹ̀ jóná tí ò rí ẹ̀wù kankan mú tí ò rí bàtà kó ń bẹ̀ tí ò rí fìlà kó ń bẹ̀ tá a wá kí tán tá a wá nítọ̀ aláàjì ẹ̀ dúpẹ́ fọlọ́run ni o orí pé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ yìí ọba ṣe èmi ò ṣe. èyí wa ti jẹ́ ṣé kó jó kó náà tún jóná mọ́ ilé ni àbí? شكرنا لربي إذ أتانا مرادنا liman sha'a yu'ti لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم. شكرنا a gbọ́dọ̀ dúpẹ́ fún ni شكرنا a dúpẹ́ fún ọwọ́ Ọlọ́run Alhamdulillah. شكرنا لربي níwòye ìsìn tá a wà ń bí a tọrọ àdúrà kan ká tó máa lọ Now. àníkọ́lọ́run jẹ́ àṣẹ mi Bẹ́ẹ̀ni. àdúrà náà gbà bí ọgbà Ó gbà. ọparí. شكرنا لربي إذ أتانا مرادنا ọwọ́ kó o tiẹ̀ mú àdéhùn wa ṣẹ a màmá dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. إذ أتانا مرادنا Jalla ma la yamut. لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم. ọpẹ́ wa náà Ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. آمين. oore tá a wò pọ́lọ́ ń ṣe fún wa tá a fi ń dúpẹ́ dákun má jẹ́ ó bàjẹ́ o. آمين. ní ìsìn náà bá a ṣe wà yìí àfi ká dúpẹ́ Adúpẹ́. àfi ká dúpẹ́ A tún ti lékún sí i. Ọlọ́run ò kúkú ṣe é ó ṣòro Allah. ọ̀rọ̀ ẹ̀ lé ọ̀rọ̀ rẹ̀ lé àfẹni tí ọba mọ̀ kò ní kọ́sítọ́mà La ilaha illallah. lágbájá ló sún mọ́ ó lẹ́ẹ̀tì ẹ̀ gbọ́dọ̀ jẹ́rìí òun Ọlọ́run lẹ gbọ́dọ̀ jẹ́rìí mi ẹ̀mí Ọlọ́run ẹ má jẹ́rìí mi o bí ọba wù mí ni mo lè gbà yọ Allahu akbar. torí pé mi ní ọba fa'alul Liman yurid. àṣefẹ́ ẹnu ẹ̀ الله ìfẹ́ ẹnu ẹ̀ náà ló ṣe tá a fi wà ń bí lọ́dún yìí Now. bá a ti pé ògbó wa ní ìsìnmọ̀ béèrè pé sádùá yẹn gbà bí ọgbà a Alúgbà. rí láàrin àwọn èèyàn tó jókòó báyìí tí ò sí mọ́ الله ṣùgbọ́n àwa tó ṣẹ́kù ó nídìí kan pàtàkì Allah. tó jẹ́ ọ̀sẹ̀ wa kù níta wa fẹ́ kọ́sẹ̀ wa kù lé lórí náà ní oríire ayé àti tàlẹ́kìyámà. Ọlọ́run jọ̀rọ̀ wa ò dùn jẹ́ kó kalẹ̀. Bẹ́ẹ̀ni. Má fẹ́ kun yọrí ẹ̀rín àwa. Má fẹ́ kọ́ yọrí ẹ̀rín àwa. Olúwa má fi ìbànújẹ́ yọrí ìdùnnú àwa. Bẹ́ẹ̀ni. Má fi ìbànújẹ́ yọrí ìdùnnú àwa. Má fi ìbànújẹ́ yọrí ìdùnnú àwa. Má fi samawati wa ma fil ardi. وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة. adúpẹ́ fọ́lọ́run jàmá. Alhamdulillah. gbogbo wa tá a máa ń tọ́lọ̀ ń ṣe fún wa lóore náà láti dìde tá a fowó lẹ̀hún. Allah. Alhamdulillah. àtọ̀rọ̀ lẹ́sìn pé mọ̀ṣẹ́ léyìí láṣẹ mọ́ èyí tá a tún ń ṣe yìí náà mọ̀ṣẹ́ láṣẹ mọ́ o. Àmín. ká sì ṣe pẹ̀lú ìdùnnú àtayọ̀. Amina. ọlá àti tóbi ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. síwájú ọ̀rọ̀ a kí bàbá wa imam ní ààyè yìí
dáadáa yín ọlọ́run ní jí ó bàjẹ́. Àmín. dáadáa yín ọlọ́run ní jí ó bàjẹ́. Àmín. ọba tó gba àdúrà anabi Ibrahim yóò gba tiyín náà. Wassalam. yóò gba tiyín náà. Àmín. gbogbo ọmọ tó bá jáde lára yín ẹnìkan ò ní ṣẹrú ara wọn. Àmín. gbogbo wọn ni wọn ò ní láárí. Àmín. wọn lọ́dọ̀. Àmín. wọn sọ yín lórúkọ rẹ̀. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo tọrọ fún the chairman of this community. abẹ́ ọlọ́run ẹ ti wà lẹ́nu ẹ̀ náà tójọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ni. nígbà mo wọnú ọgbà lẹ́ẹ̀kan mo tún wo ẹgbẹ́ mi àlàáfíà yìí lọ́ọ̀kan. mo ní ibì kan kúdúrú kan báyìí la gbé bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Bí inú ra báyìí. Inú ra báyìí. bí a ti bẹ̀rẹ̀ nù béèyàn bá fẹ́ kọjá wá síbi mọ́sálásí tá à ń kọ́ yìí gbà náà. Omi ó mú lẹ́sẹ̀. yóò yà kúnú omi ni. Àbí kó gun kenú. ṣùgbọ́n nísìnyí a sì wá sí gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ ilé ọlọ́run wá dúró. Alhamdulillah. ó ti parí. Àrántí ìgbà tálàǹgbá máa jábọ́ Bẹ́ẹ̀. níbi mímbàrí bàbá ìmáàmù nígbà náà Kò lọ́hùn. sálàǹgbá mọ́ báyìí. kò wá sí ntọ́jọ́ mọ́. Kò sí mọ́. a máa dúpẹ́ fọlọ́run. a dúpẹ́ fọlọ́run o. Alhamdulillah. a dúpẹ́ fọlọ́run o. Alhamdulillah. tí a bá máa ládá tó wà níbi ọ̀rọ̀ mọ́sálásí iṣẹ́ mọ́sálásí lèèyàn máa ṣe títí téèyàn ó fi kúrò láyé. Náà. gbogbo ilé tó ń bẹ ní ẹ́stéètì yìí gbogbo ẹ̀ ní ó padà dahoro. tọ́ra àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ̀ ń gbà wọn ọ̀bá sí ń bẹ̀ mẹ́nìkan ò ní wá wọn wá mọ́. ṣùgbọ́n gbogbo ẹni ó bá kọjá ládùúgbò yìí tó jẹ́ mùsùlùmí yóò ya mọ́sálásí o. Bẹ́ẹ̀ni. yóò wá kí ọlọ́run. gbọ́n gbogbo ilé tí gbogbo wa kọ́ yóò padà dahoro nígbà tá a bá sí ń bẹ̀ mọ́ wọn ò ní wábẹ̀ wá kí a mọ́. a sì máa kí ọlọ́run ń bí báyìí títí dọjọ́ àlùkìyámà mọ̀ ni. Allahu Akbar. ọlọ́run kó wọlá ń tá a gbé kalẹ̀ ń bí tá a lè ṣe tá a lè rí ṣe mọ́dàlámọ̀rí àwa náà rú. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. chairman wa náà ọlọ́mọṣà ṣe dáadáa fún yín. Àmín. èyí tó ṣe fún yín lóore ọlọ́mọjì ó bàjẹ́. Àmín. àárín ẹ̀yin pẹ̀lú ọlọ́run ọlọ́mọjì ó dàrú. Àmín. a tọrọ fún àwọn professors wa professor kan ní ń bẹ lápò ọ̀tún mi yìí. àwa ará ilé kan náà ni wá. Bẹ́ẹ̀ni. inú ilé kan náà láti jáde. Bẹ́ẹ̀ni. ọlọ́run kọ́ wọlá nàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. ẹ ṣiṣẹ́ ọ̀hún títí ẹ fi wá ní ẹ rìtáyà. ọlọ́run ò sì táyà yín. Alhamdulillah. èyí náà tó. njọ́ ẹlòmíì tí wọ́n ti sọ pé ó yẹ kó wá lọ fún rìtámẹ́ǹtì o njọ́ náà lọ́lọ́run tó ti rìtáyà rẹ̀. Allah. ọba tí ò ṣe ti ń bẹ̀ ọlọ́run ní jọ́ bàjẹ́ láyé Àmín. ìlọsíwájú dáadáa láàmà ní. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà gbogbo àwọn professors tí wọ́n wà pẹ̀lú wa Bàbá wa. náà ni mo tún kí. Professor wa tí wọ́n dé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ Bẹ́ẹ̀ni. adáyín ò ní bàjẹ́. Àmín. àwa pẹ̀lú yín lọ́dọọdún ni o. Alhamdulillah. abẹ́ ọlọ́run dáadáa yín ó máa lékún ni. Àmín. dáadáa yín ó máa lékún ni. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn bàbá wa aláàjì wa iléepo dáadáa yín ò ní bàjẹ́ o. Àmín. àtẹ̀yìn àtẹ̀kejì yín abẹ́ ọlọ́run alámọ̀rí yín ò ní dàrú. Àmín. ńgbà tá a wà tá a ń bẹ lọ́ọ̀kan bẹ̀ wọn. nínú ọbẹ̀ wọ́n dábẹ̀ sìmẹ́ǹtì báyìí ni. láfi Bẹ́ẹ̀ni. jọ ń pé jọ ń bẹ̀ wọ́n. látìgbà náà bàbá wa elépo ti wà pẹ̀lú wa o. Wallahi wọ́n àyẹ̀ wọ́n láti àgbò. wọn àyẹ̀ wọn àgbò wàláhì aṣọ kan náà wọ́n sì jọ wọ̀ wá. wọ́n sì náwó àwọn nìkan ni náwó ìgbà náà o. àwọn nìkan bá a bá gbé a ṣe wá sí tán ta ló fẹ́ ta ilé ọlọ́run lọ́rẹ àwọn lẹ́ni tá à ń gbẹ́kẹ̀lé. Àwọn náà persuade àwọn èèyàn yòókù. àwọn ni ẹ jẹ́ káwọn èèyàn yòókù ọmọ bí wọ́n ṣe náwó alámọ̀rí yín ò ní dàrú. Àmín. ẹ nàjà yẹn kalẹ̀. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo wá tọrọ fún àwa jàmáà obìnrin ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta kí n tó ṣàdúrà.
àdúrà náà ni pé ọlọ́run ó jẹ jèrè àwọn ọmọ yín ẹ jèrè àwọn ọmọ yín o Àmín. ẹ jèrè àwọn ọmọ yín o Àmín. à ń dúró de wàá jèrè ọkọ ìyẹn ò sí láyé mọ́ ọlọ́kọ gan lè sá lọ bóbìnrin míì Wàláì. yóò sì pé sẹ́ẹ̀hún lọ́kọ̀ dí sọ́nà abẹ a jẹ́ pé ọyọ nọ́mbà tiẹ̀ sílẹ̀ nù ẹ jèrè àwọn ọmọ yín Àmín. bẹ́ẹ̀ bá tún wá ń jèrè wọn lọ́wọ́ ẹ ní ríbi taari wa sálìkì àmà Ẹ bá wa sàmì. àjọ jẹ́ ni o Àjọ jẹ́ ni o. àjọ jẹ́ ni o Àmín. ọlá nàbí wa Muhammad Sallallahu alaihi wasallam. ọlá la hawla wala quwwata. Bàbá wa imam. Bàbá wa imam gbogbo bẹ́ẹ̀ tí ń bá gbogbo ẹ̀ bọ̀ gbogbo ẹ̀ náà ni ayé ń rí wọ́n sì wàá mọ ilé yan re ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù tó ti jẹ́ rúgbà tẹ́ ẹ jẹun wọn ó ti sá kúrò lẹ́yìn rẹ̀ Wàláì. wọ́n ti sá kúrò lẹ́yìn rẹ̀ bí wọ́n bá wẹ̀yìn báyìí kódà ó ní ó ṣe káàmọ̀ fún rẹ̀ ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀ o Àmín. ọlànàbí wa Muhammad gbogbo àwọn èèyàn wa tó jẹ́ tiwa tá a mọ̀ ní bíbà yìí dáadáa yóò ní bàjẹ́. Àmín. àwọn mẹ́mbà Ansarudeen wa táwọn náà tún bẹ nù kọ́mínítì bíbà ọlọ́run bá wa ṣàánú yín o. Àmín. ọlànàbí wa Muhammad. Sallallahu alaihi wasallam. tọ́ gbogbo ohun tó gbé adébí náà ni pé ká wá dúpẹ́ oore tọ́lọ́hun ṣe. A dúpẹ́. bá a bá kóra jọ báyìí ọpẹ́ ló gbọ́dọ̀ pọ̀ nú ọ̀rọ̀ wa torí èyí tá a ṣe gbẹ̀yìn àmọ́ àdéhùn ọlọ́run sì ni pé in shakartum la asidannakum bá a bá ti lè dúpẹ́ lórí oore kan ọlọ́run ló ń wọ́n ṣàlékún ẹ̀ àlékún rẹ̀ náà ni pé kó jẹ́ ká nájà wà kalẹ̀. Àmín. Masha Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Masha Wa ataakum min kulli ma sa'altumuhu. wa in ta'uddu ni'mata Wa Allah. in ta'uddu ni'matallahi la tuhsuha. A gbọ́dọ̀ fi bí sú ọlọ́run owó lò tí ì ní lọ́wọ́ wọ́n sọ pé ọlọ́run ò ṣe é. Kò sálà láàfíà. Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. ó ní ẹni tó lè mọ iyì àlàáfíà òun náà lẹni tí ń bẹ lórí bẹ́ẹ̀dì lọ́sípítù tí ó wá rí ọ̀rẹ́ rẹ̀ tí ń bọ̀ ó fẹ́ wá kí i ó wá wo bọ́rẹ̀ rẹ̀ ṣe ń gbésẹ̀ ó rí bí ṣe ń sánpá agbádá ó rí bí ṣe ń ya aago wò ó rí bí ṣe ń tún fìlà dé bí a bá bí léèrè pé àyè tó wà yìí bó ló ṣe rí lára rẹ̀ yóò pé òun ti lérò pé ó ti tán. ọwọ́ àlàáfíà tọ́lọ́run fún wa Ramadan la bẹ̀rẹ̀ yìí béèyàn bá láàáfíà kò ní lè gbà á ọlọ́run sì ní kutiba alaykumus siyam ọ̀ranyàn lásà àwẹ̀ fún yín a sì fi yàn yín jẹ kama kutiba alal ladhina min qablikum àwọn tí wọ́n ṣáájú yín bá a ṣe ṣe ń tú láàsì fún wọn náà nù ọlọ́run wá ní kò gbé àwẹ̀ yẹn kalẹ̀ la'allakum tattaqun nítorí kẹ́ ẹ lè bẹ̀rù mi ni. Ǹjẹ́ gbogbo wa yìí la bẹ̀rù ọlọ́run kèé máa ṣe gbogbo wa yìí la bẹ̀rù ọlọ́run àwẹ̀ ló dé lẹ́sẹ̀ wá fi kù báyìí àwẹ̀ ló dé la fi kí jímà tata dúró bí ọba sáwẹ̀ a ti tún lélé ayé lọ òṣìṣì ń tá fi ṣe alhaakum takathur hatta zurtumul maqabir. Ọlọ́run wá ní kálá sawfa ta'lamun. Allahu akbar. Alhaakumu takathur. Masha Allah. Hatta zurtumul maqabira. Allah. Kalla sawfa ta'lamuna. Thumma kalla sawfa ta'lamun.
علم اليقين Masha Allah. لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم. Kò sí ní tá a fẹ́ fi ilé ayé ṣe. ألهاكم التكاثر. Ọlọ́run lẹ́ẹ̀mọ lé ayé káàkiri ni kò tí ì tó kèétó ọkọ lẹ́kẹ́ni ọkọ kejì ọkọ kẹta gbogbo ìlú ní Nàìjíríà ló nílé sí nígbà wèrè rẹ tún gbókun ló tún lọ ìlú èbó lọ ra lé. ألهاكم التكاثر. ọgbọ́n wa lọ ìlú èbó lọ ètò ọkọ Nàìjíríà ń bí bọ́ ọ bá sun yàrá méjì kílẹ̀ ó tó máa ń jọ kan ọya wèrè nù. ألهاكم التكاثر. kí la fẹ́ fi wàhálà ayé yìí ṣe kí lọ fẹ́ fi ṣe kí làbọ̀ rẹ̀. حتى زرتم المقابر. Ọlọ́run ní tẹ́ ń lé káàkiri wọ̀nyí ọwọ́ yín ò ní tẹ́tẹ́ fi dé sáré o. حتى زرتم المقابر. gbogbo ilé tó ọkọ ń pátá ní òdì wàhálà ń gbọ́ ọba kú. ألهاكم التكاثر حتى زرتم المقابر. ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ tẹ́ ń dira yín káàkiri my darling my sweetheart my love ẹ̀mí rẹ̀ ò tí ì bọ́ ni o. Ọ̀ní. aláìbọ̀ bá kú ọ wà disappointed. Sweetie. ǹjọ́ wọn bá wá tú fọ̀ rẹ̀ ńlé fàlàájà ètò a máa dú ọ̀rọ̀ aláàjì títí o. ẹlẹ́ran ti tú. ó padà jábí tó já sí náà ni o. ìyàwó máa sunkún wọ́n máa bẹ̀ pé aláàjà ẹ dákẹ́ ẹkún bàbá wa ń bẹ lọ́wọ́ ní bẹ́ẹ̀ ni ẹ sábì gbogbo ẹ lẹ̀ èyí tó burú jù nípa àmọ́ bí ó kówó sí. Manuel. ألهاكم التكاثر حتى زرتم المقابر. Ọlọ́run ẹ máa lé ọ̀rọ̀ àwa Allahu Akbar kabir. كلا سوف تعلمون. mo ti débẹ̀ yẹn. ألهاكم التكاثر àtàzọ̀tún múlùmọ̀ káàbẹ̀. حتى زرتم المقابر. Allah. ألهاكم التكاثر حتى زرتم المقابر. Ọlọ́run lẹ́ máa lé tẹ́sí wọ sàárè ni ẹ máa lé náà ni kò ní tó yín ẹ máa lé náà ni gbọ̀ngbọ̀n bá gbé yín sí sàárè. Ànábì Dáúdà Alayhi salatu wa nínú salam. ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó ní ọmọ ànábì Ádámà bá a ṣe fẹ́ràn ìyànjẹ tó àbí tá a fẹ́ràn ìtànjẹ tó tọrọ ò sì yé wa ọ̀rọ̀ ò yé wa ọ̀rọ̀ àárín àwa pẹ̀lú Ọlọ́run kò yé wa Ọlọ́run sì ń tẹnu mọ́ ó sì ń tún wí ó fi rán ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ànábì rẹ̀ náà ló fọ̀rọ̀ rán. Ànábì Dáúdà wá ní gbogbo wàhálà tẹ̀dá ń ṣe láyé ọ̀rọ̀ wa dàbí èsìn ni o. Èsìn tẹ́bi ń pa tí wá ń sáré káàkiri pé ń bolo ń ó ti róúnjẹ jẹ. Ọwọ́ ajá síbi tí a ń gbé àwo oyin kalẹ̀. Ọwọ́ atẹnubọ̀ kó jẹ díẹ̀ ń bẹ̀ kó mu díẹ̀ ń bi oyin kó ṣe fàájì lọ. Kó sì tún padà. Kàkà kó ṣe bẹ́ẹ̀. أتازلتم المقابر ألهاكم التكاثر
sùúrù. Ọlọ́run ní kàkà kó ṣe bẹ́ẹ̀ kéèsì ó ṣe bẹ́ẹ̀ yóò mú títí yóò sì yí láti etí àwo yẹn yóò bọ́ sínú oyin yẹn. Hatta zuritumul maqabira. Bá a bá ní rántí nǹkan kan tí nǹkan kan ò tiẹ̀ ní bà wá lẹ́rù ẹ dí á rántí pé àwa là ń bẹ ìbọn bá dijọ́ ká ní sí mọ́. Alakumu takasuru. Hatta zuritumul Hatta zuritumul maqabira. Ọlọ́run lẹ́ẹ̀ma lé ni ẹ̀ ní yé lé tẹ́ fi wọ sàárè. Kalla sawfa ta'lamuna. Arábìnrin kan lọ́sẹ̀ tó kọjá ó dá kọ́mpìnì kan lẹ̀. Náà. Owó tó fi establish yìí kọ́mpìnì náà ó ń lọ bí 2.3 billion. Wọ́n wá sí kọ́mpìnì náà ọkọ̀ tún la lọ́ba wúkọ́ wọ́n sì gbé lọ hospital. Nígbà àwọn hospital tí wọ́n gbé débẹ̀ àwọn dókítà ní ẹni ẹgbẹ́ wàyí ti lọ. Wọ́n lẹ́lẹ́ran ti tún tú òun náà. Ẹ dákun kí lè rè rẹ̀ náà. Dead on arrival. Sọ fún mi náà kí lè rè tó jẹ mẹ́. Allahu Akbar. Adúrú owó ni. Alakumu takasuru hatta zuritumul maqabira. Allah. Kalla sawfa ta'lamuna. Summa. Kalla sawfa ta'lamun. Ọlọ́run ní ẹ̀ ń bọ̀ wá mọ́ o ẹ̀ mọ́ o. Sawfa ta'lamuna. Yóò yé yín. Sawfa Ìjọ ta'lamuna. tí wọ́n bá di òkú rẹ̀ kalẹ̀ yóò yé ọ. Sawfa ta'lamuna. Ọlọ́run ó jẹ́ oyé ọjọ́ náà. Sawfa ta'lamuna. Bá a bá di ọ̀ kalẹ̀ táwọn àfa bọ́ bá jẹ́ pé àwọn àfa àti ìsànú ni téèrè fún wa ní nǹkan. Tọ́ ọ láhùn kankan kan wọ́n wàá di ọ nídìí ìka. Wàláì. Bí àkúwè. Di ọ nídìí ìka. Gbogbo okùn rẹ tó yọ. Gbogbo okùn tó yọ ni wọ́n fòkun. Ọ̀daràn. Bí wọ́n bá di tagbárí rẹ̀ tán tí wọ́n bá kó gbogbo ẹ̀ tí wọ́n bá kíbọ̀ ọlọ́run wọ́n wàá fún yóò le dáadáa. Wèrè rẹ̀ ń gbọ́ wà láyé kò kú wúlò náà tẹ́lẹ̀. Ẹ di wèrè pa. Sawfa ta'lamun. Kalla sawfa ta'lamuna. Ẹ padà wá mà ẹ ń bọ̀ wá mọ́ o. Summa kalla sawfa ta'lamuna. Ọlọ́run ní lẹ́yìn ìgbà náà ṣe ẹ tún wá mà. Kalla law ta'lamuna ilmal yaqini. Allah. Kalla law ta'lamuna ilmal yaqini. Àmọ̀dájú ni kú. Ẹ jẹ́ á máa rántí ẹ̀ gbogbo gbà. Kò sí dọ́kan lọ́hùn bó lówó, kò sí dọ́kan. Bó ò ní, bó ń sunú ilé, bó ń sùn ta, kò sí dọ́kan. Àdéhùn tó sábọ̀ ṣe ni pé èmi mọ dá o, èmi náà ni mo ṣe pa ọ́. Dharuni. Dharni. wa man khalaqtu wahidan. Allah. وجعلت له مالا ممدودا Jalla ma la yaqul. وبنين شهودا Allah. ومهدت له تمهيدا Allah. ثم يتمه أن أزيدا كلا إنه كان لآياتنا عنيدا Allahu akbar. سأريكه صعودا سأريكه صعودا. Ẹ pariwo Ọlọ́run jàmá. Mi ti ẹ̀ máa ń táwọn èèyàn máa ń pera wa. Kí ló jẹ́? Ta ni ọ́? Ẹlòmíì yóò máa wú. Yóò máa wú. Ó lè máa jẹ́yìn ọmọ àpọ́nlé èèyàn ni. Àbí? Ta ni wọ́n ń pọ́n ọ lé? Ta ni ọ́?
تراب من تراب تراب من تراب إلى تراب وما فخر التراب وما فخر تراب على تراب وما فخر تراب على تراب. ara rẹ̀ ọ̀yá wọ́n wá ọ̀tọ̀ hospital dé wọ́n wá ro ọkà fún ọ ọwọ́ ajẹ́ kàlọ́ wá ń làágùn tagbárí àwọn aráalé wa ní aláàjì àlàáfíà dé òun náà ló dé wàláyé àlàáfíà ò dé. Turabun. sọ pé wàláyé àlàáfíà ò dé. ẹran ara rẹ ló ń sunkún ló fi ń làágùn kí ni ń palẹ́kún ó lòun fẹ́ tọmọ ìyá àwọn lọ tá lọ́mọ ìyá rẹ̀ yẹ̀pẹ̀. Turabun min turabi ila turabi. kí ni fáàrí yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀. وما فخر ترابي على ترابي وما فخر ترابي على ترابي. ẹlòmíì ìgbà tá à ń kọ́ mọ́sálásí lọ́wọ́ olówó ni o lè gbà ti ràn án lówó ràn án lówó kọ̀mọ̀ ní dáhùn. Turabun. ìpè lásán ìpè lásán tó yẹ pé gbọ́n bá gbé ọ̀nù sàárè bọ́bá dijọ́ kẹta ló tó dára rẹ mọ̀ kó o lè rí o tún pàdé àwọn èèyàn rẹ mọ́ láyé. Turabun min turabi ila turabi. bọ́ ọ bá wá wà nù sàárè tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta fún ọ njọ́ yẹn lọ́ọ́ dára rẹ mọ̀ pé o ò sí láyé mọ́ ọ wàá mọ̀ pé ọ̀rọ̀ rẹ yìí ṣàlá bọ́bá wá di péyàn bọ́ ọ bá sì ti mọ̀ tán o tún ti dákẹ́ síbẹ̀ ni La ilaha illallah. ìdákẹ́ rẹ ọ wàá wú òkú rí ọ wàá wú yóò wú kan òkè sàárè La ilaha bọ́bá illallah. dọjọ́ kẹjọ yọ bẹ́ẹ̀ gbogbo rẹ̀ ó dómi. kí ló tún fẹ́ dà? La ilaha illallah. sọ fún mi kí ni ọ́? kí ni ọ́? Turabun. Turabun ìpè lásán. Turabun. bí ọba yí ọ rárá tó ọba délé lálẹ́ yìí lọ rèé fọranù dáadáa kó wẹ̀ dáadáa kó wẹ̀ kó nu gbogbo ara rẹ nù kó fọ ẹsẹ̀ rẹ wá bórí bẹ́ẹ̀dì pẹ̀lú aṣọ funfun kó tẹ̀ sórí bẹ́ẹ̀dì bí wọn bá pe ìrun tá a fi jẹ sàárì tó ọba dìde fọwọ́ gbá orí aṣọ náà wò ọba yẹ̀pẹ̀ ń bẹ̀ èyí tó ń yìnrìn nù. ó ti ń yìnrìn. Turabun min turabi ila turabi. bá a bá wò dáa kí ni èèyàn kí ni ọ̀nà kí ni fáàrí rẹ̀ àwẹ̀ náà là ń gbà yí gbogbo ẹ̀ pálapàla lọ ń gbà á Allahu akbar. pálapàla ìyàwó rẹ̀ ò ṣe ń jẹnu ilé fún ọmọ kò gbádùn ẹ. kò gbádùn rẹ̀ nígbà ọba fún un lówó pé ọ̀rọ̀ ti lọ ṣe bẹ̀ tó ṣe bẹ̀ tán tó wà ń lọ rè fi síbí ka ẹran nínú pọ́ọ̀tì pé mo ọmọ iye tí ń jẹ ń bẹ́ o ọmọ iye tí ń jẹ ń bẹ́ o ṣé èèyàn rẹ̀ ni ọ̀nù. Turabun. Turabun. Turabun min turabi ila turabi. Èpè lásán ni ọ́. Wa ma fakharu turabi ala turabi. Jalla mẹ́lẹ̀ wá. وما فخر ترابي على ترابي. Ọlọ́run ní tí mo sọ àwẹ̀ yìí kalẹ̀ fún ni kọ́ ẹ lè bẹ̀rù èmi Ọlọ́run. Ara àwọn oore tá a gbọ́dọ̀ ṣe nú àwẹ̀ ṣàánú ọmọnìkejì. Àánú ni àwẹ̀ wà fún. láhùn pọ̀. Àwọn ọ̀rẹ́ ọ̀dà. síbi oníke ní fi ń bu lipton níbi ń bu Bọ́ǹfìtà. nínú ilé. Torí kíyàwó ọmọ bá gbọ́. Àtàwọn Fẹ́ ọmọ. mu bọ́ǹfìtà ó wá ń lo fídíò oníke. síbi oníke. níbi òǹkè Yóò wá dá nǹkan ẹ̀pọ̀ yàrá rẹ̀ yóò sì yóò dààmú bẹ́ẹ̀. kò tí ó kì í. Yóò dààmú bẹ́ẹ̀.
alájẹ ní mo tí lóru yìí ni àti ọ̀rọ̀ tí rẹ̀ mo wá rówó rà lásìkò cashless yìí. ó dẹ̀ turabun turabun min turab. min turabi ila turabi. bókù rẹ bá bẹ́ ní sàárè ńjọ́ kẹjọ yẹn wọ́n pa wọn ń ṣàdúrà fún ọ. bọ́bá àdógójì ọjọ́ 40 days. gbogbo iṣan tó so ara papọ̀ yóò wá já ara ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ orí ọlọ lọ́tọ̀ ẹ̀yìn ọlọ lọ́tọ̀ ọmọ àká ọlọ lọ́tọ̀ ọmọ àká ẹsẹ̀ náà ọlọ lọ́tọ̀ àwọn kòkòrò dúdú wọ́n máa gbé ti bí orí rẹ wá sísàlẹ̀ wọ́n máa gbé ti ìsàlẹ̀ lọ sókè. òkété ò wá gba ojú rẹ lọ wa ma fakharu turabi ala turabi wa ma fakharu turabi ala turabi. àwọn àfọ òsì ní bọ́ ò ní sòótọ́ ọ̀rọ̀ bí wọ́n bá níbi òkú rẹ kí wọ́n fi kọ́ ẹlòmíì lọ́gbọ́n. wọ́n ní bàbá wa ọlọ́nkọ́ tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ẹfẹ́ tẹ́ sáfẹ́fẹ́ rí lẹ́nu bò mọ́lẹ̀ afẹ́fẹ́ wo ní bẹ́ẹ̀ nù lẹ̀. turabun min turab. èèpẹ̀ ni ó sẹ̀ ọkọ̀ sáǹfààní kò tún lè ti ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ láǹfààní. ìwọ pẹ̀lú àwọn ọmọ rẹ ìyàwó rẹ ẹ̀ ń jẹ tó dánú ilé ẹ̀ ń gbóyàn ẹ̀ ń jẹ kà ẹ̀ ń jẹ sẹ̀mó ẹ̀ ń mu mílíìkì pẹ̀lú bọ́ǹfìtà ẹ̀ ń mu pẹ̀lú mílò ètò bá ti wù yín mu ni ẹ̀ wá ń kágolo mílíìkì lọ lékejì. àwọn tó ń wá ní kíni ká fi kágolo mílíìkì kí wọ́n ní ẹ lè fẹ́ ṣe máyìmáyì. ó tún fẹ́ yọ jáka ramadana àgbàdo ló tún lọ yọ fún ọkà bàbá ló lọ yọ fún bàbá ìmáàmù. bàbá ìmáàmù jẹ yẹ. àbí o àbádìyẹ kò rí ráìsì. jáka. wa ma fakharu turabi ala turabi wa ma fakharu turabi ala turabi. ayakula ẹnìkan béèrè sá wọ́n ní ìmáàmù tán kó jáka fún wọn wàá fowó sí i nígbà wọn á kó jáka fún màmú kò sì sí tí màmú ó fi ṣe bẹ̀ wọ́n ní sọ lè tànú jáka yẹn kó lè ráyè ṣe bẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ni a padà sọ. ẹnìkan ló sẹ́ndì ẹ̀ lórí fóònù nísìnyí. ebe èmi àti gbé jáka fún ìmáàmù. bẹ́ẹ̀ni. láti fa ìjẹsà lédè láàlì lọ. ntọ́ba ti wù ìmáàmù. ibi jáka bá rí ó já sí. wa ma fakharu turabi ala turabi wa ma fakharu turabi ala turabi. ẹ jẹ́ ká jọ ṣàánú ara wa nínú oṣù Ramadan yìí ká lè bá àjọ gbégbé àlàáfíà. ọlọ́run fẹ́ràn wa o yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra. ọlọ́run ni mo fẹ́ yín fẹ́ dẹ̀ra ni mo fẹ́ yín fẹ́ nira. ẹ jẹ́ àjọ fi ìgbé àlàáfíà wa ká fi ran wa lọ́wọ́. ìran tiwa yìí la rírí ìran Yorùbá Yorùbá yìí ṣe èèyàn rè èèyàn wa ni Yorùbá wa asọ̀rọ̀ ànádòmí ìkójú tó mọ́ ẹnìkan ò lè trọ́ọ̀sì bá a ṣe wáyà trọ́ọ̀sì ara wa o ṣé ìgbésí ayé nìyẹn Yorùbá ló sì ní máa jó lọ wọ́n wẹ̀yìn rẹ èèyàn bú ni Yorùbá èèyàn bú àwọn ẹni tí ń dorílẹ̀-èdè yìí rú Yorùbá ni. ebi èyí bàbá kan ni à ń dìbò lọ́rẹ́ la dìbò tán lọ sọ pé ẹjẹ́ àdàrú ẹjẹ́ àdánù ká tún mí dì. ó nìkan ló kọ lẹ́tà. ó nìkan ló ń dá lẹ́tà kọ. mo sì béèrè lọ́wọ́ ẹ̀ pé bá a bá wá dànù ṣe fún wa lówó tá a fi dì míì. àbí. torí ẹ wá dúró owó tí a ń fòtì fún election. 400 billion.
ṣé òun wá ní 400 billion tí ó fún wa ó tiẹ̀ ní kò lè fi ilẹ̀ ni. àbí bàbá tí ọlọ́rẹ̀ẹ́ òun nìkan lọ̀rẹ́ ara rẹ̀ torí kò fẹ́ dáadáa fẹ́ni kankan kò fẹ́ dáadáa fẹ́ni kankan. èèyàn burúkú abẹ́yìn ẹ wo jákujàku. wàhálà táwọn ọlọ́run ṣe lórílẹ̀‐èdè yìí kí la fẹ́ fi san lẹ́san. ó du pírẹsidẹ́ǹtì yìí wà láì kò rí mú. Allahu Akbar. Abíọ́lá ná dẹ̀ǹdẹ̀ owó sí iye sí òkè lọ́dọ̀ wa lọ nílẹ̀ Haúsá ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí táwọn èèyàn ń kọ́ lọ́wọ́ ni Abíọ́lá lọ rèé parí láwọn ìlú ńláńlá láwọn owó gidi ń bò ó sì gbé gbòó tó gbé àpótí pírẹsidẹ́ǹtì ebe ẹ̀yìn lọ́rùn Yorùbá yìí náà ni wọ́n èé ṣe yẹn rè àwọn Yorùbá wọ̀nyí àwọn Haúsá nìsín àti kàbùkù lọ́dọ̀ wọn wọn láwọn béèrèbè wọ̀nyí àwọn béèrèbè banza béèrèbè wòfí mara ankali basu da imani ba san Allah ba ko kadan àwa Yorùbá nìkan ló ní gbogbo ẹ̀. ṣé wọn wá parọ́ ma wọn láwọn gbé ọmọ wa gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn bá wa gbé sókè gbé ọ yẹ kí wàhálà rẹ̀ ọ yọ látijọ́ títí ń tẹ̀ láwọn èèyàn káàkiri wọ̀nyí a sì dọ́dọ̀ yín ẹ sì já mọ́lẹ̀. Allah. Yorùbá. Yorùbá ọ̀dà níwọ̀n èyí ṣe èèyàn rí. èrò tí ń bẹ lọ́kàn wọn ò dáa. Wàláhì èrò ẹ̀mí wọn ò dáa. èrò tí ń bẹ lọ́kàn wọn ò dáa. ẹ wá dẹ́kun òkì wo ni Tinubu òkì gbogbo Yorùbá. gbogbo Yorùbá. èmi ọmọ oríkì tí ó kì wá o. máa láyẹ̀kúnú bìí láti. ń gbọ́. abada máa láyẹ̀kúnú. àwẹ̀ ti dé. láyẹ̀kúnú bihilati. láyẹ̀kúnú bihilati. abadan wa máa wà ká iná sayakúnú. tá a lè máa bẹ lọ́run láàrin ara wa ni pé wọ́n ló ń bọ́ bá sóore fún mi má gbégbá náà ọdún ẹnì kankan o. Àmín. ṣe fún mi tààrà. Allah. Yorùbá. àwa tiẹ̀ try ní Ìbàdàn. àwọn ti kó yìí ni. máa láyẹ̀kúnú. láyẹ̀kúnú bihilati. Allahu Akbar. abadan wa máa wà ká iná sayakúnú. Allah. abadan wa máa wà ká iná sayakúnú. tọ́lọ̀ bá gbóhùn ó ṣe ni ó ṣe. sayakúnú máa wà ká iná fi wákìtì. kódà àsìkò rẹ̀ ni ó ṣe sí. fi kò lè léètì. wákìtì. àsìkò tó fẹ́ ṣe náà ni ó ṣe. fi wákìtì. ẹ̀yin Yorùbá ẹ̀yin lákìíyèsí ẹ máa sọ àsọdànù ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ níjà sọdànù lọ́dọ̀ yín ẹ̀yin mú ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ẹ máa mú lọ́kọ̀ọ̀kan. nígbà Tinubu ń ṣe tó ń ṣe campaign ó lé mi lọ́kàn. òwe lẹ́sìn ọ̀rọ̀. ó sì sọ díẹ̀ èmi wá ń béèrè pé bó ló ṣe jẹ́ ó wá ń tún sọ ọ́nù ọ̀rọ̀ pé n ò fẹ́ wọn pa mí mọ́ tàn ní èmi náà fẹ́ jẹ́ odidi ìtàn. La ilaha illallah. kí wọ́n má pa mí mọ́ tàn ní. ara ilé ẹni ò ní fi ákúlẹ̀ Yorùbá ṣùgbọ́n wọn ò ní ṣàdúrà kó o jẹ́ èèyàn wọ́n ṣàfẹ́ máa rákìísà lọ́rùn rẹ̀ wọ́n sọ pé Hájì Lámídì gbogbo nǹkan yóò tí ì tò náà a máa ń bẹ lọ́wọ́ rẹ̀ o àwọn ní gbogbo wa náà là ń bẹ lọ́wọ́ Ọlọ́run. àbí. èèyàn bú ni Yorùbá èèyàn bú. Yorùbá. ṣé ẹ ti ẹ̀rọ alábùkù tẹ sọ wádà lókè lọ́dọ̀ wa lọ́hùn bí ẹ ti ń gbé agẹ̀gẹ̀ tó ẹ ti sọ wádà alábùkù wọ́n ní Yorùbá ò lérò lórí Yorùbá ò ní làákàyè
wọ́n ní Yorùbá wọn ò fẹ́ràn ara wọn rárá. Tinubu ni mo ti ń sìn bọ̀ ọjọ́ ti pẹ́. tipẹ́tipẹ́. Ó ní ẹjẹ́ mi náà ò dé ibẹ̀ ẹjẹ́ ń ṣe. ẹjẹ́ ń ṣe. Afọlá Muhammad Bolúwa mi. Bẹ́lúwa mi. Ọlọ́run jásìkò rẹ̀ ó san mí. kó sàn mí. Ọlọ́run jásìkò rẹ̀ ó san kó ẹ́. sàn ẹ́. Ọlọ́run jásìkò Àsìkò rẹ̀ ó sàn lú o. Ọlọ́run jásìkò rẹ̀ ó sàn wá. Àníkọ́lọ́run jásìkò rẹ̀ ó sàn lú o. Bẹ́ẹ̀ni. Ọlọ́run jásìkò rẹ̀ ó sàn lú o. Ọlọ́run jásìkò rẹ̀. ó sàn lú. àwọn ẹ̀rí bá a ti gbọ́n tó náà. wàláì àwọn Haúsá sọ ọ̀rọ̀ tó pọ̀ tó sì jẹ́ bànújẹ́ fún yàn. wọ́n láwa Yorùbá yìí náà la kọ́ àwọn ni pé èèyàn lè pààyàn nítorí election. àwa la kọ́kọ́ ń pààyàn rí láti ìpìlẹ̀. àwọn ọ̀gbọ́ngbọ́n pé ká parẹ́ ẹni. Kábílà àti Ábílà kọ́ ni. Yorùbá yìí náà ni kí ló dé táwa ọ̀dà náà. ìyáálé àti ìyàwó wọ́n bímọ fọ́kọ kan náà. ìwọ ìyáálé lọ́mọ ìyàwó ò ní jẹ́ nǹkan kan. ọmọ ìyàwó wa padà lọ jẹ́ nǹkan àwọn ọmọ tiẹ̀ ni wọ́n wá ya tọ́ọ̀gì kalẹ̀ yìí. Lẹ́tà bó o bá rò ó dáadáa ni ó yẹ kó ọmọ pọ́ ọmọ ìyàwó nǹkan ló yẹ kó o tọ́jú jù torí àǹfààní tí ó ṣe fún ọ ó ju tí ó ṣe fún yẹ ẹ lọ. grandma ni ó máa pè ọ́. Indama hadha walam tadisi lahu giyaro. لم يبك ميت ولم يفرى بمولود لم يبك ميت ولم يفرى بمولود. mo ń sọ̀rọ̀ kan bá a bá ń ṣe lecture báyìí mo fi ń hàn àwa Yorùbá níbi tá a gbé dáa rárá. dírẹ́fà kan ọmọ Haúsá ni àtọmọ Yorùbá ní gáràjì Sokoto. Sokoto. àwọn méjèèjì wá jà wọ́n làwọn wọ́n mẹ́jẹ̀ lára ara wọn wọ́n kún adé tọlọ́pàá àwọn ọlọ́pàá rí i pé egun wọn ọ̀rọ̀ tọ̀ wọ́n ní kò burú bílẹ̀ bá má lọ́la ẹ̀ ń lọ kóòtù wọ́n ló ti dá a báwọn. wọ́n wá dé kóòtù ńjọ́ kejì. prosecutor wá sọ gbogbo ọ̀rọ̀ fún adájọ́. adájọ́ wá ní wọn kó wọn bọ́nú igi wọn á kún wọn dà síbẹ̀. ìwọ Yorùbá wá àwọn ẹlẹ́rìí rẹ̀ dà tí à ń wà ń bẹ̀ ńgbà tẹ́ ń jà. ó pe àwọn ẹlẹ́rìí. Yorùbá jẹ́rìí ẹ̀. Haúsá jẹ́rìí ẹ̀. Ìgbò jẹ́rìí ẹ̀. gbogbo àti àjọ jẹ́ kínní ní gáràjì. èyí Haúsá agbẹjọ́ wa ní ẹlẹ́rìí rẹ̀ ńkọ́ ó sì wẹ̀yìn wò báyìí ó ní tọ́ iná máa làúdù máa làúdù dà sẹ́lẹ̀rì rẹ̀ ni máa làúdù ẹ̀ wá pé máa làúdù náà kó wọlé àbí kó dìde kó náà wá jẹ́rìí nígbà tí máa làúdù ò dìde ọ̀dà fọ́jú ní kóòtù. adájọ́ wa ń béèrè pé ẹni tó ń wò yìí ṣé kìí ṣe pé afọ́jú ni ó ní bẹ́ẹ̀ ni òun náà tún dá lóhùn pé ní mẹ́káwò ní mọ̀nà pé afọ́jú lòun ẹ̀rí wo ló wá fẹ́ jẹ́ǹbi àwọn èèyàn tí wọ́n ń nara wọn tí wọ́n ń fara wọn lára ya báyìí ó ní ebi ń tẹ́ ẹ fẹ́ mọ̀ ní pé ta ló kọ́kọ́ lura wọn adájọ́ ní tá à ń wò náà nù bó wá ṣé wọ́n rí wọn ní ó ní ń bà gẹ́ni bá náà jí mọ̀nà. bí n bá rí wọn. bí wọn bá rí wọn mo gbọ́. mo gbọ́ bí wọ́n ṣe ń jà. kí ló wá rí sọ sí i kí ló yí ọ ń bẹ̀ àbí afọ́jú ni ò rí wọn gbà wọ́n ń jà
ó lóun wà ń bẹ̀ ó lóun ọ̀kan rí wọn ni ṣùgbọ́n òun gbọ́ kí lọ gbọ́ ó nígbà tó ń gbọ́ tí ó ní Yorùbá ló ní àwọn nǹkan wọ̀nyẹn lọ́wọ́ ó ní bí Yorùbá bá fọyàn létí ó ní yóò dún tẹ́s. Naji tẹ́s. ó ní Naji tẹ́s. Ìfọ́ tí Yorùbá ní máa dún bá wọn. etí tí Yorùbá bá gbàyàn létí bí ṣe é dún nù yẹn ó ní bọ́wọ́ Yorùbá ṣe é dún létí èèyàn nù. Naji tẹ́s. So Yorùbá ló jẹ̀bi. Olùkọ́kọ́ na Haúsá. Adájọ́ fúnra rẹ̀ ó rẹ́rìn ó padà sí yẹ̀wù rẹ̀ ni. Nígbà tí ó padà wọ kóòtù padà ó ní ṣé wọ́n ti lọ àbí wọ́n ì lọ. Inda mahadha walam tadithila ogiyaro. Níjà ìyẹn bá ṣe ju Yorùbá báyìí bọ́ bá ṣe ju Yorùbá báyìí ọ̀rẹ́ rẹ̀ ni à ń bájà wàláhì kò ní dá sí. Àdásí. Yorùbá ò ní dá sí. Kàkà bẹ́ẹ̀ ó lè yọ. Wọ́n ti wọ̀ tọ́ tí Haúsá bá ń bá ẹlòmíì jà tí èé ṣe ran wọn. Haúsá ẹgbẹ́ rẹ̀ torí ti ń bọ̀ lọ́ọ̀kan. Tí ó wà lẹ́mìí ẹ̀ ni pé òun ọ̀pá ìwọ tó ń ba Haúsá àwọn jà yìí. Yóò pa lóòótọ́. Wàláhì. Yorùbá lè yọ fóònù jáde yóò á máa fídíò wọn. Yóò wá kọ síbẹ̀ pé Mọ́lá àti Yorùbá two fighting. Wèrè. Inda mahadha. Inda mahadha walam tadithila ogiyaro. Lam yumuka maitan walam yufra bimawludin. Lam yumuka maitan walam yufra bimawludin. Àfáàní tá a bá ń bá a lọ báyìí. Inda mahadha. Ọba ẹgbẹ́ báyìí náà ni Yorùbá ń lò gbésí ayé wọn lọ. Inda mahadha. Tí wọn ò fẹ́ràn ara wọn tí wọn ò finú ṣàdúrà fúnra wọn. Inda mahadha. Bá a bá lè kọ̀ntínú pẹ̀lú bá a ṣe ń bá a lọ yìí. Walam tadithila ogiyaro. Tí ò sí ìyípadà kankan ń bẹ̀. Lam yubuka maitun. Àfáàní bókú bá kú láàrin Yorùbá ẹnìkan ò ní sunkún mọ́. Lam yubuka maitun. Àní sunkún torí òkú kankan mọ́. Walam yufra bimawludin. Lam yubuka maitun walam yufra bimawludin. Ọlọ́run dákun gbà Ẹnìkan ò wá. sì ní bímọ. Ẹnìkan ò ní bímọ nù wa. Ká tún kíkú ewu ọmọ mọ́. Láàmú yòókù ká mẹ́tọ́. Ọlọ́run dákun gbà wá o. Dákun gbà wá o. Níbi aburú wàhálà Yorùbá Ọlọ́run gbà wá o. Dákun gbà wá o. Ọlọ́run gbà wá o. Níbi aburú wàhálà Yorùbá Ọlọ́run gbà wá o. Ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Ìfẹ́ ìlọ́lọ́run fẹ́ pẹ̀lú wa. Bàbá fẹ́ràn ara wa àlewàlì Jánnà. Gbogbo ẹni abáyẹ gbáàyà rẹ̀ wò tó yẹ pé kínkín ìbàjẹ́ kan báyìí ń bẹnu gbáàyà rẹ̀ lọ́jọ́ àlùkìyámà. Ànábì ní kò ní rí òun. Sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ òṣèré ànábì ò ní wà lí Jánnà. Sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ gbogbo wa ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Inna hadhihi tadhkiratun. Ìrántí tá a lè ṣe fúnra wa lénìí nìyí. Ìfẹ́ ẹ jẹ́ á fẹ́ràn ara wa. Ẹ má jẹ́ á dìtẹ̀ mọ́ra wa Ẹ má mọ́. jẹ́ á dìtẹ̀ mọ́ra wa mọ́. Bá a bá sì sọ pé bí báyìí là ń lọ ẹ jẹ́ á lọ bẹ̀. Àbí àwọn kan sọra wọn lóko mo ṣe bó kọ dáadáa ní. Wọ́n láwọn afẹ́nifẹ́re àsáfẹ́nifẹ́yà ni wọ́n. Àwọn àgbàyà. Àwọn atókú mọ́ kú amọ̀nà ọ̀run mọ́ lọ. Allah. Akú mọ́ bojú dè.
wọn láwọn ń jẹ́ afẹ́nifẹ́ yà ni wọ́n kàn dàgbà àyà kalẹ̀ àwọn èèyàn náà ti ń fún ẹ recognition pé wọ́n dàgbà ni ebi gbogbo ayé náà ní dàgbà. àbí. àwọn atọ́bájágbà àyà báwọn ẹyọ wọn kú ònú àlámọ̀rí ayé. ó pàdé àgbàlagbà lọ́nà òní ọkọ ọlọ́gbọ́n. òní ọkọ ọlọ́gbọ́n mọ̀ bó ṣe wèrè dàgbà ni. ọgbọ́n wèrè náà ní ọkọ. ẹ jẹ́ á fẹ́ràn ara wa útúbà tí bàbá wa ìmáàmù ṣe lénìí mo mọ̀ bí wọ́n bá ń fẹ́ kí útúbà ẹ̀ lè gbàgbé inna Allaha ya'muru bil adli wal ihsani ìtàyè ìdílé kórìbé. wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'izukum la'allakum tadhakkarun. ọjọ́ mẹ́jọ wọ́n rán wa létí bí ẹ ṣe déédéé ẹ ṣe dáadáa ẹni tó ń gbé ọ ṣépè ṣàdúrà fún ẹni orí lójú ran tó gbé wọ èpè lọ́wọ́ tó ń gbé ọ ṣépè bọ́ bílẹ̀ bá ti mọ́tẹ́ ẹ bá ríra yín ó dì mọ́ kọ́ bọ́ lọ́wọ́ fẹ̀kẹ́ gbólẹ̀kẹ́ ńjọ́ ọlọ́run ọba mú wà láyọ̀ ọba sunkún. ìta idil qurba. ìta idil qurba aládùúgbò jẹ́ wọn ọmọ ọ sí dáadáa àwẹ̀ là ń gbà yìí àwa Yorùbá ẹlòmíì bá ń bọ̀ mọ́sálásí yóò kí ọ sàṣàpò bẹ́ẹ̀ni kan bá sì sọ fún un pé aláàjì ǹjẹ́ mo lè rí ibi ẹ̀mí ọ̀sẹ̀ àní ojú orí rẹ̀ tó ẹyọ kan yìí náà ni mo mú wá ó kù lápò rẹ̀ o njó ni Yorùbá ó tó yàtọ̀. ati'u Allaha wa ati'u rasula. ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tànà Muhammad. wala tubtilu amalakum. gbogbo dáadáa tẹ̀ ń ṣe ẹ má jẹ́ ó bàjẹ́. amina. n tó dáa jù ní bẹ́yàn bá délé Haúsá nísìn wàláyé ó máa jẹun ni bó ló lọ́ọ́ jẹun ń bọ̀ jẹ́ pé ní táwọn bìlíìfù ni pé ẹnìkan yìí ló ń jẹ jẹ. bẹ́ẹ̀ ni. Haúsá ò lè ló ń jẹ láéláé. wọ́n máa rẹ́rìn wa ní bá a bá dá tébù gbé wájú. tá a wá ń jẹun tí ọ̀sẹ́ nìkan kan ń bẹ̀. Haúsá ò lè jẹ gbogbo oúnjẹ wọn inú tírè ni wọn ó kó ráìsì sí ni wọn ó bu ẹran ńláńlá sí gbogbo alájọ máa jẹ ó sì gbọ́dọ̀ débẹ̀ kọ́ máa kí wọn bí a bá ń jẹun lọ. ntí wọn bìlíìfù ni pé bó o ṣe ń bọ̀ ìwọ náà bẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa jẹ. ó wá sùkúrúdù tán ọsàn wá ń yí dànù lápò rẹ̀. ó jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn láti ṣègbín fún Yorùbá jẹ nígbà wípé ń dá oúnjẹ jẹ ni. ẹ dákun mo bẹ̀ wá àbùkù tí ẹ̀yin Yorùbá ti fi kàn wá yìí kò dáa Ọlọ́run nìkan ló kù tí ó ṣàfọ̀mọ́ wa. àní kọ́ lọ́n là wá o Ọlọ́run dákun là wá o dákun là wá o Ọlọ́run là wá o. Ọlọ́run ọ̀là wá ọlá títóbi ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. àwẹ̀ yìí tá a gbà yóò ní jágbà mọ́. àmín. ẹ jẹ́ ká ná owó wa sójú ọ̀nà àtọ̀lọ́hun. àwọn èèyàn mẹ́rin ńlọ́lọ́run ní tó bá dọjú àkíyàmà. àwọn tá a wí yìí wọn ò ní ṣèṣirò iṣẹ́ wọn tí wọn ò fi wà ní Jánnà. mẹ́rin náà ni wọ́n. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. ẹni àkọ́kọ́. الذين ينفقون في السراء. Ọlọ́run lẹ́ni ó lówó lọ́wọ́ tí ń ná pẹ̀lú ìdùnnú. nígbà àánú rẹ̀ bá ń dùn ọmọ ń fowó ṣàánú. Ọlọ́run bá ṣoore kan fún un yóò fẹ́ káwọn èèyàn mọ̀ pé wọn ó bó ń dúpẹ́. Ọ̀náwó rẹ̀ pẹ̀lú àánú bínú rẹ̀ bá sá ti ń dùn yóò máa náwó. wàdọ̀rọ̀ ì. ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó yẹ pé ńgbà tí ń bẹ́nu ìbànújẹ́ kò yéé náwó àánú náà. ó tún náwó àánú. inú rẹ̀ ń bàjẹ́ lọ́wọ́ àwọn tó ṣàdéhùn fún sí dọ́dọ̀ rẹ̀ wọ́n ń kí i pé ẹ pẹ̀lẹ́ ẹ ṣe kinní kò ní à ẹ̀yin ọmọ báwọn yẹn wá ń ti yín ọjà rí bẹ́ẹ̀ mi mo ní ẹ wá
ó sì bọ́lé nítorí òun ó fi ṣàánú ó mú fún wọn. ó fún yàn jẹ́ẹ̀kì kó lọ gbowó báńkì ó sì mọ̀ pé jẹ́ẹ̀kì tó fún nínú tó kọ sórí ẹ̀ ni pé wọ́n pè ọ́ kí wọ́n tó lè sanwó ó wá pa fóònù rẹ̀ ọlọ́run ó bì ọ́. الذين ينفقون في الذين ينفقون في سراء وضراء. ẹni tó náwó rẹ̀ ń gbà àánú rẹ̀ dùn àtẹnjí tó náwó náà ń gbà àbànújẹ́ ń bẹ fún àwọn méjèèjì wọn ò ní ṣèṣirò iṣẹ́. والكاظمين الغيظ. ẹlẹ́ẹ̀kẹrin ni ẹni tí máa ń gbé bínú mì bínú bá ń bí lọ́wọ́ tí bá ń tu bí ejò bẹ́ẹ̀ nìkan bá ti fọ́ mú léjì ká pé aláàjì ẹ dákun nítorí ọlọ́run ẹ dákun ẹ dákẹ́ mẹ́ ọ dákẹ́ náà nù. والكاظمين الغيظ. ọmọ iye oṣù tó fi báyàwó rẹ̀ rin òdì. wọ́n yìí parí ẹ̀dì sí i. ọlọ́run ò ní jẹun rẹ̀ ìsì ń fowó oúnjẹ lẹ̀ ẹgbẹ́ ta ló lùs. ẹ wá ń gbé ọlẹ ẹlẹ́mìí méje wálé. ọ̀dẹ ni. ó ya òrè gan. والكاظمين الغيظ. والكاظمين الغيظ àwọn tí gbé bínú mì ọlọ́run ní wọ́n wà ní Jánnà. والعافين عن الناس. ọlọ́run ní ẹlẹ́ẹ̀kẹrin làwọn ẹni tí máa ń ṣàmójúkú òfẹ́ de ẹgbẹ́ wọn tó bá ṣẹ̀ wọ́n wá ní mo ti gbàgbé ẹ̀ mo ti gbàgbé ẹ̀ ọlọ́run lọ́kàn ní kọ́rọ̀ ọ̀hún wá bẹ́ẹ̀. ẹni ọ̀sẹ̀ ọ́ látọdún wo ló ti ṣe ọ ní ìsìn tó ti foríjì tó èdè sí. bọ́ ọ bá bọ́nu sàárè nǹkan tọ́ ọ bá bọ́nu sàárè nǹkan ajẹ́pọ̀ ṣòfò nìyẹn kò síra àná ni mo bí yẹn òfò tó fojú hàn nù. àwọn nǹkan wọ̀nyí ọjọ́ ràn yàn fún wa. Wallahu yuhibbul muhsinin. ọlọ́run lémi ọlọ́run mo fẹ́ràn àwọn èèyàn rẹ̀ mo fẹ́ràn àwọn tí ń ṣiṣẹ́ rẹ̀ mo fẹ́ràn àwọn oníwà rẹ̀ mo fẹ́ràn àwọn ọlọ́rọ̀ rẹ̀ mo fẹ́ràn àwọn oní alásùnmọ́ rẹ̀. al-muhsinin. àwọn tí dáadáa ń wù lọ́dọ̀ ara wọn tí sì tún wù wọ́n fọ́mọnìkejì. nípa báyìí àánú ọlọ́run ó jẹ́ ọmọdé bá wa. Àmín. ẹ sàmì jàmá.